international ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò mí adá fún gbogbo yín ọ̀nà ńlá fún gbogbo yín o àdúrà gbà o ẹ wo ìwé tó wà níwájú mi yẹn ó wúlò owó lọ́pọ̀lọpọ̀ ewé yìí wúlò sí gbogbo nǹkan oríṣiríṣi kan ló wúlò fún àmọ́ ìkan tí màá fi kọ́ wa lénìí ojú iṣẹ́ àfọ̀ṣẹ Agbojo lọ tá máa fi gbàdúrà tá máa fi ṣàdúrà fún èèyàn má fi bá ti èèyàn jẹ́ má fi gbógun ti èèyàn má fi dànà èèyàn rú kò sẹ́ni tó wà láyé tó bá ti gbógun ti èèyàn aṣọ wọn pọ́nmọ lọ́rùn lé ọmọ ìyá mi but bá mi share video yìí before you listen to the video at all help me to share the video share wúlò fún ẹ wúlò fún àwọn ọmọ ẹ ó wúlò fún ìrandíran ẹ olúwa fún ìrandíran mi dájọ́ reason àti mo fi mú sílẹ̀ fún ẹ ọmọ ìyá kí ló máa lọ ṣe èso orí ẹ̀yẹ ja kò sówọ́ bá ti kò sówọ́ ọmọ ìyá mi èso orí ẹ̀yẹ mẹ́sàn-án kò sówọ́ wàá kó ẹyọ atare orí ògùn bá jẹ́ 100 ìbájẹ́ 1 million ìbájẹ́ 10 ìbájẹ́ 10 ìbájẹ́ 20 kò sí lórí again wádìí kò lè sí lókè ẹyọ atare ló bá kó sí o wádìí wá kó sí lórí ọmọ ìyá mi dàásẹ́nu jẹ́ wádìí wá jẹ́ ọmọ ìyá mi fi ṣàdúrà fara ẹ̀ bí o fẹ́ gbàdúrà láàkó tó fẹ́ ṣe lé ìfẹ́ ṣètò ọ̀hún ẹ̀dá yẹ kìsẹ́ òyà muslim òyà oníṣẹ̀ṣe you can do it ọmọ ìyá mi iṣẹ́ tó dájú ni bá mi ṣe fídíò yìí ṣe àjẹ fún ìjẹun ló máa jẹ́ kò ní jíjọ o ẹ rí pé short video mọ́ ṣe ń sìn ẹ bá mi lọ wo follow new account mi both TikTok and Facebook ẹ bá mi follow ẹ lè follow mi lórí YouTube yẹn ni máa post gbogbo àwọn ọkọ̀ iye kan tó kù sí ẹ jọ̀ọ́ ẹ bá mi follow mi bẹ́ẹ̀ ẹ máa wo àdúrà gbà ọ yọ bọ́ ìbàbàlà àwọn ìtàn eré o kàǹkà.